Ilé-ẹjọ́ pàṣẹ pé kí wọ́n mú ọ̀gá sífù dìfẹ́ǹsì ìpínlẹ̀ Kwara. Ohun tó ṣe nìyí. Ilé-ẹjọ́ májísírèètì tó wà nílùú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara ti pàṣẹ pé kí wọ́n mú kọ̀mándàǹtì àjọ Nigerian Security and Civil Defence Corps NSCDC nípínlẹ̀ náà Abbas Mohammed nítorí pé kò farahàn níwájú ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tó kan àwọn ọmọ òṣìṣẹ́ NSCDC méjì. Adájọ́ ilé-ẹjọ́ náà Adébáyọ̀ Dúpẹ́ pàṣẹ ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ tó kọjá pé kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó mú ọ̀gá àjọ sífù dìfẹ́ǹsì náà wá sí iwájú ilé-ẹjọ́ ní ọjọ́ tí wọ́n tún sún ìgbẹ́jọ́ náà sí. Àṣẹ náà tẹ̀lé ẹjọ́ tí agbẹjọ́rò aládòdó Abdulateef Nurudeen gbé wá sílé ẹjọ́ látàrí bí agbẹjọ́rò náà ṣe jìyà lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àjọ sífù dìfẹ́ǹsì méjì Ajayi Williams Bọ́láhàn àti Búsàrí Babátúndé. Agbẹjọ́rò fún olùpẹ̀jọ́ náà ọ̀jọ̀gbọ́n D.A. Àríyọ̀ Oṣù fún ilé-ẹjọ́ pé kọ̀mándàǹtì àjọ civil defence kò tẹ̀lé àṣẹ tí ilé-ẹjọ́ fún un láti mú àwọn afurasí wá àti pé kóun náà tó farahàn níwájú ilé-ẹjọ́ fúnra rẹ̀. Àríyọ̀ Oṣù ní ìwà kọ̀mándàǹtì náà jẹ́ ẹ̀gàn sílé-ẹjọ́ nítorí pé ó fojú tẹ́ńbẹ́lú àṣẹ láti mú àwọn afurasí wá àti láti wá sílé ìwájú ẹjọ́ fúnra rẹ̀. Ó béèrè pé kí ilé-ẹjọ́ fún ní ìwé àṣẹ ìmúni tí ọ̀gá àjọ civil defence náà nítorí àìgbọ́rọ̀ sí àṣẹ ilé-ẹjọ́. Ṣùgbọ́n agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ náà A. Imam sọ fún ilé-ẹjọ́ pé àjọ náà ti kọ̀wé ránṣẹ́ sí ọ́fíìsì adájọ́ àgbà ìpínlẹ̀ Kwara pé kí wọ́n gbé ẹjọ́ náà lọ sí ilé-ẹjọ́ mìíràn nítorí pé wọn kò ní ìgbẹ́kẹ̀lé nínú ilé-ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ náà lọ́wọ́. Nínú ìdájọ́ kúkúrú rẹ̀, adájọ́ Dúpẹ́ pàṣẹ pé kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gbọ́dọ̀ mú kọ̀mándàǹtì àjọ civil defence náà wá síwájú ilé-ẹjọ́ ní ọjọ́ 10 oṣù kẹfà ọdún tá a wà yìí. Ìròyìn fi hàn pé ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ láti inú ẹjọ́ ọ̀daràn tí ẹgbẹ́ Nigerian Bar Association ẹ̀ka tìlú Ìlọrin fi kan àwọn òṣìṣẹ́ àjọ civil defence méjì lórí ìkọlù tí wọ́n ṣe sí agbẹjọ́rò aládòdó Nurudeen ní ọ́fíìsì àjọ civil defence tó wà nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí ìwé ẹ̀dùn tí NBA kọ ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2026 tí akọ̀wé ẹgbẹ́ náà Barrister Dauda Jimoh fọwọ́ sí, ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2026 nígbàtí agbẹjọ́rò náà lọ sí ọ́fíìsì àjọ civil defence láti bá oníbàárà rẹ̀ ṣe iṣẹ́ agbẹjọ́rò. NBA sọ pé nígbàtí agbẹjọ́rò náà dúró lábẹ́ igi kan nítòsí mọ́tò rẹ̀, àwọn òṣìṣẹ́ NDC náà kọjú ìjà sí wọ́n sì lù ú bó tilẹ̀ jẹ́ pé ó ti fa ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí agbẹjọ́rò. Ẹgbẹ́ agbẹjọ́rò náà ní ìwà àwọn ọmọ àjọ náà jẹ́ ọ̀daràn ìdẹ́rùbà àti ìfìyàjẹni èyí tó tako àwọn abala òfin Penal Code. Lẹ́yìn náà, àwọn agbẹjọ́rò olùpẹ̀jọ́ béèrè fún ìwé àṣẹ ìmúni sí àwọn òṣìṣẹ́ náà láti pé kí wọ́n yọjú sílé ẹjọ́ pẹ̀lú kọ̀mándàǹtì àjọ civil defence náà. Agbẹjọ́rò àjọ civil defence Kòló ti tọrọ àforíjì fún àìsí kọ̀mándàǹtì náà níwájú ilé-ẹjọ́, sì sọ pé afurasí àkọ́kọ́ Ajayi Williams Bọ́láhàn sá kúrò lẹ́yìn tí àjọ náà bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìbáwí sí, ṣùgbọ́n ilé-ẹjọ́ ti wá gbẹ́jọ́ agbèfọ́ba tí wọ́n sì ti sún ìgbẹ́jọ́ síwájú.